Ewegbemi, o ẹ̀gbọ́n rẹ rí. Nígbà wo adébọn mi nǹkan? Ṣé ó sì tí wọn náà wá tó di gbé kalẹ̀ sínú ilé? Kò sí ẹjọ́ fọ̀sẹ̀ sí. Ọmọ gan fẹnu ọra o, mo pè ọ́ kí n lè kí ọ lọ ni. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí n rówó o. A fi wà àwọn ará mórógùn ọkà, òun ní ń dá kòkó lu o. Ó sọ yẹ di ambassador Siman Shinap ní like endorsement. Fún mi kí n ṣèkà fún kan nù yín. Ṣé lè ń bá mi ṣeré ni? Kí ló ń ṣe yín? Wọ́n gbé ọṣẹ́ pè ní. Àbẹ́dì ní ń dì ọ́. Èdè ní ń dì ọ́. Ṣóun ni. Wọ́n báyìí wá gbà lẹ́tẹ̀yìn báyìí. Àbẹ́ẹ̀rẹ̀ bó ṣe rùkú. Irú iṣẹ́ wo wá nù? Aláǹgbá mọ̀ ń pa báwọn oníṣègùn. Àti mi jẹ lówó fún mi. Gbàngbàngbè. Pẹ́ẹ́n tó ní fóònù ti kú. Ṣọlá, àbúrò wọn, orí ẹ̀ bàjẹ́ ni. Dáadáa ewo inú ilé kásá ìṣòro ọkàn. Ewọ́ gan lákìyèsí ni. Etí mo fi ń dá fìlà dúró. Mi wà lókè, màá wà. Kò ṣe gbónú rẹ̀ báyìí. Ẹ bà nǹkan jẹ́ mọ́ mi lára. Mo bẹ́ ìbẹ́ tí ọ̀yà bẹ́ tó fi forí gba ọ̀tá ọdẹ o. Wọ́n gbé ọṣẹ́ pè ní àbí pè ní ń jà ọ́ tẹ́lẹ̀. Bàbá dẹ̀ mọ́rù kọ́ dẹ̀ fi sọ ojú mi bá wọ́n dẹ̀ gbá ọmọ yẹn. Ìwọ ọmọ yìí ń torí Ọlọ́run. Èyí tí mo ṣe yìí kò gbọ́dọ̀ hún mi o. Ẹni mo fẹ́ kó fayé lẹ̀ kó gbọ̀rún lọ. Wo iṣẹ́ rẹ rí. Iṣẹ́ rí kálukú tó gbé fún mi. Ó pè ló. Òun kọ́ lọ́nà àbáyọ sísòro ayé yín o. Pẹ̀sì máa wọ́n má. Àbórí ń ta ọ́sà. Kò gbégẹ̀ wá. Wà lápá ń sin àbọ̀lọ̀ burúkú yẹn. Àbọ̀pọ̀ ọmọ pé mi mo dúró wájú. Ta ni ẹ̀ kan? Wọ́n yẹ gbégẹ̀ sí mi o. Lọ béèrè dáadáa ẹni dọ́rù rẹ̀ wọ́n ti lápá kọjá sẹ́yìn. Wọ́n lẹ̀ mẹ́kùn. Bàbá rẹ̀ ò lẹ́kọ̀ọ́. Màmí ilé ọ̀dọ́ bẹ̀ sí mi náà. Bá a bá jẹyọ kan tó dúró lójú kòkòrò ni. Mọ̀jọ̀ jẹ́ mọ̀jọ̀ jẹ́. Àwọn tí mo fún ní àfùtì kú dànù.